Ogadonatus. Now wow. Ogadonatus. Ogadonatus. Bùkọ́lá ẹ̀ mélòó ni mo pè ẹ́? Mami, ẹ̀mẹ́ta lẹ pè mí, mo dẹ̀ ń dá yín lóhùn bẹ́ ṣe ń pè mí. Wo sùúrù mà ló ní ilé ayé. Sùúrù la fi ń lo ilé ayé. Sùúrù náà ni wọ́n fi ń gbélé ọkọ. Àbí ọgbọ́ tó tí kò délé ọkọ tó ń furú wà yìí, igi yóò dá yọ náà, tọ̀hún ò dá yọ sọnù, yọ sọ fún mi. Ìgbà ló ń jẹ ìfẹ́ jìnnà. Wo bó kọ́ ọkùnrin ogún lẹ̀ pé á ti pa ló fi rí méjì tí ó lè dàbí irú àwọn tó ń gbé yẹn. Bọ́lọ́run ṣe dá wọn nìyẹn. Èèyàn máa wá fi ìtẹ́lọ́rùn àti sùúrù àfi tẹ́ wọn. Bọ̀ màmí, ẹ̀yin lè kàn ń sọ báyìí, ṣé ọ̀dà ṣètò ìpè mo fẹ́ fọkàn sí, ṣé kí n lọ kú ni? Ẹ wo ó tẹ̀ ti sú mi, mi ò fọkàn mọ́. Ó dà, ọ̀rọ̀ yín ti yé mi báyìí o, ṣe bẹ́ẹ̀ fẹ́ lé mi kúrò nílé yín ni? Kí n kúrò nílé yín àbí? Ó dà, máa kúrò nílé yín, màá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Tó bá pè kọ̀tẹ́ yín sọ gbogbo ilé tẹ́ ń sọ fún mi lélẹ̀. Torí pé ẹ lè expect pé mo fẹ́ fọkàn sí, kí ọkùnrin kan wá pa mí dànù, ṣé tí bá kú ṣẹ́yẹ ló tẹ́ yín lọ́rùn ni? Ṣé kí n lọ fọ́ sàrà tí ẹ tó fẹ́ pa mí lọ́rùn ni? Èmi ò lé ẹ kúrò nílé. Tí n bá dẹ̀ lé ẹ náà mo rí kí n tó ṣe. Torí pé ìgbà ara là búra. Ẹnìkan kì í bú Ṣàngó nígbà ẹ̀rùn. Mo ń sọ fún ẹ, nǹkan tí mo bá, èmi ni mo bí ẹ náà, mi ò lè filẹ̀kùn bú ẹ lẹ́yìn ẹsẹ̀. Nǹkan tí bá sọ fún ẹ báyìí, ó ní mo fẹ́ kó mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni. Bàbá kẹgbà gbèjì èèyàn jọ ń ta. Bóyá ló fi lè rí òdodo ọ̀rọ̀ kan gbọ́ lẹ́nu wọn. Yàtọ̀ sí ẹ̀tàn, èmi nìkan ni mi ò lè tàn ẹ́. Mo ní kó o ní farabalẹ̀. Màmí, mi ò lè fẹ́. Mo lè kú torí pé mo fẹ́ fọkàn. Ẹni tí ò fọkàn ń gbélé ayé màmí, mi ò dá mi ò fọkàn mọ́. Ṣé torí pé Ọlọ́run dá ẹ láláwọ̀ kékeré 45-50 sí wọn náà ti wọ ọmọ ní pọ́ọ̀sì àbíkílẹ̀ ṣe ń gbé wọn á ní kó lè bímọ mọ́. Ṣé o mọ̀ pé obìnrin ilé obìnrin máa ń ṣú tọkùnrin ni kì í ṣú? Jọ sọ fún mi, ẹni tí wọ́n bá wí lọ́wọ́ yìí sí pé o tún fẹ́ filẹ̀ ṣóhun làkọ́kọ́ torí kò mọ̀ ṣe, ṣóhun lẹ́ẹ̀kejì, kí ni wá dé tó fi yẹn ṣàpẹẹrẹ pé kan náà ni gbogbo wọn? Ìwọ ló mọ ibi tó ń lọ. Ìyẹn lè fi ṣe sọ fún ẹ o pé á dáa ká nìyẹn ẹ wọlé. Mommy, good morning ma. Sister, good morning o. Mommy, na me dey call you since last week. Na me dey call you for phone. Tí mo pè yín gada. You say make I come house. So, oye máa sọ Yorùbá. Yes, I can talk Yorùbá. Nígbà tó kọlù mi lórí fóònù, mi ò sọ fún ẹ pé mi ò gbóyìnbó. Tó bá wà gbọ́ Yorùbá kó má délé mi. Ó dẹ̀ ní ọmọ Yorùbá sọ. Kí ló wá ń dá gbogbo ẹ̀ kalẹ̀ bí ọ̀pẹ rẹ̀? Àti wípé báwo ló ṣe mọ̀ náà, ta ló fún ẹ ní nọ́mbà mi? Mommy, I need your help. I need your help. I dey inside gbèsè, plenty gbèsè, ó wà lọ́rùn mi. One of my friend, I dey hold am money, I wan give am money. Ó fẹ́ pa mí, he wan kill me. Abeg, help me. Oga, keep quiet. Yes, excuse me. Wetin she dey ask you be say, who give you her number? You dey talk another thing. Sister, take am easy with me. Mama, oh, yeah. You see, I dey owe this guy money. Ó fẹ́ pa mí gidi. So I know say if I come, Mama, you go help me. Máa gbọ́. Owó pọ̀ lọ́wọ́ mi o. Chineke, thank you God. Owó pọ̀ lọ́wọ́ Mama. Hey, I know say if I come meet you, Mama, this money, my problem don solve. Ẹ ti gbà mí sílẹ̀ lọ́wọ́ wèrè yẹn. Èmi máa fún lówó ni tẹ́ bá ti fún mi ní owó. Olúwa ò ṣe, thank you Jesus. Owó pọ̀ lọ́wọ́ Mama. Thank you ma. Mo gbàgbé pé kì í ṣe Yorùbá. Mi ò lówó o tí mo fẹ́ fún yàn. Ìrànlọ́wọ́ nípa owó.
Auntie, I be waiting mama dey talk now. Mama help me. This guy won't kill me. I beg. Àmọ́ mo ní ìrànlọ́wọ́ kan tí mo lè ṣe fún ẹ. Màá bẹ́ẹ̀ ríṣẹ́. Job. Mama, mi ò wá iṣẹ́, mi ò fẹ́ iṣẹ́. Na money I want. Give me money, make I pay my debt. Iṣẹ́, I don't work tire. I beg. Èmi yẹn ti wá kówó jọ sílé àbí. Ṣé orí bóyá wò mí? Bó bá tú gbogbo ilé o lè bá 5 kọ́bọ̀ mi. Àwọn ọmọ mi ló fìdí mi. Náà ní kí n má ṣiṣẹ́ tí wọ́n ń bọ́ mi. Nígbà tí wọ́n wá rí báyìí sí tó ní ò ṣiṣẹ́. Àfi kémi máa fọ arúgbó ara kówó lé ẹ lọ́wọ́. Kí ni fẹ́ gbẹ̀yìn ọ̀lẹ? Ju pé kọ́kílì ẹ̀ náà lọ. Wo ìgbà tó wọlé lẹ́ẹ̀kan yẹn ń bolo gbà. I passed through here in Mowalembe from that door. Báyìí. Yes, I come here. Alele. Mama. Máa lọ. Alele. Mommy, no do this for me. See, I know say if I come here, okay, cholo me o di perere. You can help me. Sister, abeg help me talk to mama. Abeg come on, she say make you dey go. Oya ita. Oga go now. These people terrible. I call police for you. Oh, mami. Ẹjọ́ báwo ló ṣe rí àdírẹ́sì wá yín wá sílé tó fi wá ń tọrọ owó lọ́wọ́ yín? Ṣé o travel nígbà tó dé sí? Ebójú ẹ̀ ni mo ṣe ń bi pé kí ló ṣe rí nọ́mbà mi ta ló fún. Ṣé bí ìgbà tó fẹ́ pè mí tó fẹ́ pè tọ̀tá mi ta? Ó ní mo ṣe ní kó wá. Èèyàn gidi kan mo bò níra mi. Màámi, èèyàn pè yín lórí fóònù, ẹ mọ èèyàn tó jẹ́, ẹ wá fún ní àdírẹ́sì yín kó máa wá yín bọ̀ nílé. Kó máa wá yín bọ̀ nílé. Ẹ jẹ́ ra máa fáwọn èèyàn ládìrẹ́sì, wọ́n bá kówó èrò, ìwọ̀n bá díẹ̀ tẹ kó sílé wọn kó gbogbo ẹ̀ lọ nìyẹn. Màámi ẹ wọ ọ̀rọ̀ yẹn. Èmi ìkówó lè wọ́n fẹ́ lo 5,000 máa dé báńkì kí tó gbà. Ìyẹn wọ a ní kó ṣiṣẹ́, a máa bá wa ṣẹ́. Olówó òṣìṣẹ́, kó máa fún un lówó. Olùyàgbẹ́ mi ò bá wa ṣiṣẹ́ ṣé mi lè rówó. Shey you see say you need sense o. Màámi, ilé tẹ́ni kí n máa ń jókòó sí ṣọ́ọ̀bù ń sin ẹ̀ ń yá lọ kábọ̀. Màámi, èmi níbi tí mò ń lọ o. Ẹ má pẹ́ ibi tẹ́ ń lọ yìí. Àní mi ò ní pẹ́. Ẹ borí pé mi ò múra kan tó yẹn. Ẹ ò já scarf àjọmọ́rí. Tí o lè kó ṣáà kan rí mi pé mo wá. Kí dẹ̀ ṣojúṣe mi fún ó tán. Bàmá tó 30 minutes sí ni màá kó bẹ̀ màmá bọ̀ ìtẹ́mi. Màámi 30 minutes. Ẹ̀yin tẹ́kẹ́tẹ́ bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín sí ilé máa bẹ́ẹ̀ hàn bẹ̀ sí ọjọ́ tẹ́ máa ṣe wá ní 30 minutes. Èmi gan má ṣàlàyé lọ ni ara mi gan jáde léde rárá. Mo mọ̀ yín dáadáa màámi, ẹ ti gbàgbé. But ẹni ọ̀rẹ́ mi yẹn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ mọ̀ láti débẹ̀. Okay o. Mi ní pẹ́ dé kó bá mójú tọ́jà mi o. Mo ti gbọ́. Bá mi mójú tó má yẹ kán fi tàfàlà o. Mo ti gbọ́ màámi. Ọ̀rẹ́ yá lọ o, ẹ má pẹ́ o màámi. Ó dá mi ní pẹ́. Now you see say you need sense o. Shey you see say you need sense o. Now you see say you need brain o. Shey you see